ǹjẹ́ a mọ olórin alápàlà tí Ajape Ọmọwura ń fi orin ìbáwí níbí báyìí? ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ló ń gbọ́ ọmọ kan ó ń gbọ́ ní ìgbókàrà ẹ̀ mọ́rù ẹgbẹ́ o. ewu bí èyí jọ̀wọ́ lára o tó bá jẹ́ kí ká sọ mi. mo ṣe gbàgbà ẹgbẹ́ ìgbàláyé. ìpàǹpàrà ẹ̀ ó lóun pàjá gbàtà tó ń rìn wá o. èwo ni tálápàlà tó ń fara ẹ̀wẹ̀rú ẹgbẹ́ wa o. ewu bí èyí jọ̀wọ́ lára tó bá jẹ́ kí ká sọ mi. mo ṣe gbàgbà ẹgbẹ́ ìgbàláyé. ẹlẹ́dẹ̀ ń ṣọ̀bù ó mọ pé òun jókè èwo ni tálápàlà abẹ́ òkúta tí ò yọjú dẹ́gbẹ́. ilé àkókò ni wọ́n ń gbẹ́dó àwòkọ́ ló ń ṣèrégbé o olóbùrò ló lórí orin egungun bí eyín ṣọ̀wọ́n lára ohun bó bá jẹ́ ti ká kọrin mo ṣe bá àgbà ẹjẹ́ ń pẹ́ láyé. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Ajape Ojubanire, Fatai Olowonyo àti Fatai Ayilara ni púpọ̀ nu wa mọ̀ wípé Ajape Ọmọwura máa ń tàwọn sí nínú orin. Ta wá ni alápàlà Abẹ́òkúta tí ò yọjú sẹ́gbẹ́? Ta ni alápàlà Abẹ́òkúta tó ń fara ẹ̀wé irú ẹgbẹ́ àwọn Ajape Ọmọwura? Ta wá ni alápàlà Abẹ́òkúta tí Ajape Ọmọwura sọ pé ọmọ kàó gan ni ẹ mọ̀ pé Haúsá ló sọ bẹ́ẹ̀ pé ọmọ mú wá kí n rí alápàlà tó fẹ́ máa kara ẹ̀ mọ́ irú ẹgbẹ́ tiwa. Ta ni alápàlà yẹn? Kí lórúkọ bàbá náà? Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin lólùfẹ́ mi, orúkọ tèmi ò yí padà, Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo yín mọ̀ sí fẹsẹ̀ múlẹ̀ náà ni. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé yàtọ̀ sí Ajape Ojubanire, Fatai Olowonyo àti Fatai Ayilara, alápàlà kan tún wà nínú Abẹ́òkúta ńgbà kan torúkọ wọn jẹ́ ẹja lóní bú ẹ̀mí ẹja lóní bú òun ni wọ́n ń pe bàbá náà. ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn alápàlà yẹn ń gbà yẹn púpọ̀ nù wọn náà wọn fi bẹ́ẹ̀ popular bí àwọn Ajape Ọmọwura, Arúnáṣọlá àtàwọn kọ̀ọ̀kan tí a mọ̀. So kí nìdí tí bàbá yìí ò ṣe yọjú sí ẹgbẹ́? kí nìdí tí ó fi jẹ́ pé Ajape Ọmọwura fi sọ pé ẹ jẹ́ kí n rí ẹni tí ó ń sọ pé inú ẹgbẹ́ àwọn ni òun wà? Fatai Ọmọwura tún fi wá lọ pè rẹ̀ ní ṣíàmánù lánígilájẹ, ẹni ń fẹ́ ẹni ò gbà, gbogbo yín gbogbo ẹni ń fẹ́ ẹni ò gbà, kí ẹ̀mí abá mi fàṣẹ sí ó ṣíàmánù lánígilájẹ ó. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, nígbà tí wọ́n fẹ́ máa ṣe mítìnì alápàlà ń gbà náà lọ, ilé Ajape Ọmọwura ni wọ́n ti sọ pé kí wọ́n máa ṣe mítìnì yẹn gbà yẹn. wọ́n mú ilé Ajape Ọmọwura láti ṣe mítìnì nígbà náà lọ. So àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n fara mọ́, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé gbogbo ọ̀nà kan ni wọ́n máa gbà. bàbá ẹja lóní bú ẹ̀mí òun náà wà láàrin wọn. bọ̀mí lè sọ nípa àwọn Ajape Ojubanire àti Fatai Olowonyo àtàwọn tó kù bóyá wọ́n lọ àbí wọ́n lọ, ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá wa ẹja lóní bú ẹ̀mí òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. bàbá yìí ò lọ sí mítìn torí pé ilé Ajape Ọmọwura ni wọ́n ti fẹ́ máa hold mítìn yẹn, àti pé torí áwọ̀ tí ó wà láàrin wọn. ìdí nìyẹn tí Ajape Ọmọwura fi sọ pé agbọ́tàtọ̀ ń rìn wá, èwo ni tálápàlà tó ń fara ẹ̀wé irú ẹgbẹ́ ẹ̀ wá o. ẹlẹ́dẹ̀ ń ṣọ̀gùn ó sọ pé òun ń ṣoge, èwo ni tálápàlà Abẹ́òkúta tí ò yọjú sẹ́gbẹ́? bàbá yẹn ni Ajape Ọmọwura ń bá wí. ní gbogbo ìgbà tí mò ń ṣèwádìí òun ni mo pàdé àbúrò bàbá wa ẹja lóní bú ẹ̀mí yìí. So àwọn ni wọ́n wá sọ a lot fún mi, àwọn kan ló jẹ́ kí n mọ̀ pé ẹ̀gbọ́n àwọn ni Ajape Ọmọwura ń bá wí ní ibẹ̀ yẹn. nǹkan tí mo wá fẹ́ fàyọ lélẹ̀ ni wípé mi fẹ́ dárúkọ olórin kankan, nítorí mo lè dárúkọ olórin kan sìn káwọn èèyàn tún máa sọ pé mò ń fẹ́ máa torí pé mo like olórin kan ni mo ṣe lọ ń dárúkọ, kí ló tí mo fẹ́ máa sọ̀rọ̀ àwọn olórin kankan bákan. So ẹ mọ̀ láyé sìn tí àwọn olórin kan bá ti ń ta àwọn síra wọn nísìn, àwọn èèyàn máa ń believe fún wọn mọ́, wọ́n lè rò pé bóyá wọ́n jọ lọ bára wọn ni káwọn fi tajà. mo fẹ́ kí nǹkan kan yé wa pé gbogbo gbà yẹn kì í ṣe pé bóyá wọ́n lọ ń bára wọn fi ń tajà, wọ́n ń bára wọn jàjà gidi, ìjà gidi gangan ni. ìdí nìyí ǹjẹ́jẹ́ mọ̀ pé àbúrò bàbá wa ẹja lóní bú ẹ̀mí tí mo sọ yìí kò láìkí orin Ayinla Ọmọwura, nítorí tí máa lọ sí ọ̀dọ̀ bàbá yìí tí máa fẹ́ lọ gbọ́ information, nítorí bàbá yìí mọ much nípa àwọn elégbé Ajape Ọmọwura gan, nítorí pé most wọn sáìdì bíi àgọ́ ọ̀kà, àwọn àgọ́ odò sáìdì yẹn ibẹ̀ ni gbogbo wọn pọ̀ sí jù. meanwhile lára àwọn ọmọọṣẹ́ bàbá wa ẹja lóní bú ẹ̀mí náà wà tó jẹ́ pé láti ọ̀dọ̀ wọn ni wọ́n ti múfù lọ sọ́dọ̀ Ajape Ọmọwura. lára wọn ni bíi Aliu Apọ́njú Abẹ́lá àtàwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé mo ti gbàgbé orúkọ wọn tó jẹ́ lára àwọn ọmọọṣẹ́ Ajape Ọmọwura. So tí má ti dọ́dọ̀ bàbá yìí pé mo fẹ́ béèrè àwọn information nípa àwọn elégbé yẹn, tí má ti wá bí wọ́n pé tí má ti wá ń play orin Ajape Ọmọwura, máa rí pé bàbá yìí ò fi taratara mú rí bọ́yìí máa ń ṣojú, mo á bí wọ́n jọ́kọ̀ pé bàbá pé kí ló dé tẹ́ẹ̀kì máa ń
tẹ́kọ̀ tí má ti play orin Ayinla Ọmọwura pé máa ń ṣe bákan bàbá yẹn wá jẹ́ kó yé mi pé ẹsẹ̀ mílẹ̀ má jẹ́ ń parọ́ fún ẹ n kò láìkí o láti máa gbọ́ orin Ayinla Ọmọwura. Mo ní kí ló dé, wọ́n ní pé ìjà tí Ayinla Ọmọwura àti ẹ̀gbọ́n àwọn ń jàǹgbà yẹn pé òun ló fà pé ó rí lì gan pé débi pé tó bá tún bára wọn bì kan gan pé wọ́n máa ń ṣe bí wọ́n fẹ́ nọra wọn gan. Ẹ mọ̀ láyé ìsìn nísìn àwọn olórin ìsìn wọ́n ń gbádùn pé gbogbo àyẹn ogun ni wọ́n fi ń ja ìjà tá à ń sọ yìí. Nítorí tá bá ní pé ká wo Ajape Ojubanire àti Ayinla Ọmọwura yìí gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ìnáfẹ́ lè sọ pé wọ́n ní pé wọ́n parí áwọ̀ tó wà láàrin wọn. Mi ì sọ pé ó rí bẹ́ẹ̀ bọ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ Fatai Olowonyo láṣìdẹ̀ sọ pé wọ́n parí áwọ̀ tí ó wà láàrin wọn ní 1975 tálẹ̀ Ayinla Ọmọwura lọ sí Mecca. Ṣùgbọ́n tá bá ní pé kí á wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn a lè fi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ká fi wé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá. Ayinla Ọmọwura kì í ṣe olórin kan, kì í ṣe Ajape Ojubanire nìkan, kì í ṣe Fatai Olowonyo nìkan, kì í ṣe Fatai Ayilara nìkan ni Ayinla Ọmọwura ń bá ní iṣu. Ṣùgbọ́n nítorí wípé àwọn ni wọ́n popular díẹ̀ mọ́ Ayinla Ọmọwura. Ok, bàbá yìí náà bàbá ẹja ló ní bú ẹ̀mí ìfẹ́ lè sọ pé àwọn náà Ayinla Ọmọwura ń bá wí nínú volume 8 a kì í gbọ́ wo àwọn side b ẹja ló ní bú ẹ ò fura o kìnìún lọ bẹ̀ràn nínú igbó ẹ ń sọ̀rọ̀ ẹni ò lọ́gbọ́n lórí ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀ ẹni ò lọ́gbọ́n lórí yo àlèyá yín ju bàbá yín lọ wàhálà wo lẹ̀ ń kóra yín sí. Bàbá yìí náà wà láàrin àwọn tí Ayinla Ọmọwura ń bá wí bẹ́ẹ̀. Tábà wá wo inú volume 9 Late Muritala ilé àkókò ni wọ́n gbẹ́dọ̀ tí mo play nísìn ẹ máa rí pé ńgbà tó dé àárín kan Ayinla Ọmọwura sọ pé ṣíàmánu lánìí lájẹ wọ́n nìkan yẹn tí wá pẹ̀lú nǹkan tó wá bí bàbá ẹja ló ní bú ẹ̀mí yẹn nu gbé pé ta ló fi ẹ jẹ ṣíàmánu kíní kan ẹ mọ̀ pé Ayinla Ọmọwura ó máa ń sọ òkú ọ̀rọ̀ sí yàn gan débi pé èèyàn gan ara ẹ máa gbóná gan ó tún wá pé ṣíàmá gbogbo yín gbogbo ẹni ń fẹ́ ẹni ò gbà gbogbo yín gbogbo ẹni ń fẹ́ ẹni ò gbà kí ẹ̀mí àbá mi fàṣẹ sí o ṣíàmánu lánìí lájẹ. Bàbá yẹn wá jẹ́ kó yẹn gbé Ayinla Ọmọwura ló fira wọn jẹ́ ṣíàmánu ní ìgbà náà lọ. Torí ẹ gbogbo yín gbogbo ẹni fẹ́ ni ò gbà yẹn Ayinla Ọmọwura kó Olowonyo Ajape Ojubanire Ayilara bàbá ẹja lónìí bú ẹ̀mí wọ́n kó gbogbo wọn papọ̀. Tí wọ́n máa wo sáìdì bí orin tí mo sọ ẹ má rí pé Ayinla Ọmọwura ó fi orin yẹn ó fi ta káàkiri sí àwọn èèyàn òun ló fi sọ pé anigilaje forget gbogbo irú wọn o nígbà tó kọrin tán tó ti bú wọn tán dáadáa ó wá sọ pé ó wá tún wò pé òkè ó yà ó anigilaje forget gbogbo irú wọn láǹsù ẹgbẹ́ pákó níwọ̀n mi ò jẹ́ bá wọn dúró àyàn fẹ́ kú ó níwọ̀n ò jẹ́ kóhùn ṣeré mọ́ náṣu ẹgbẹ́ pákó níwọ̀n mi ò jẹ́ bá wọn dúró ṣàkì ń ṣe bí ọ̀rá egungun ń ṣe bí ẹran náṣu ẹgbẹ́ pákó níwọ̀n mi ò jẹ́ bá wọn dúró. ṣẹ́rí àárín yẹn ń pe Ayinla Ọmọwura ó mọ bọ́ ṣe ń forin ta síyàn ká yọ orin síyàn lára débi pé wọ́n máa wọ pé kí ló dé báwo ni bàbá yẹn ṣe bá mi wé ní gbogbo ibi báyìí. àwọn bàbá yẹn náà kó tó di pa náà gbọ́ wọn lé ni wọ́n ti jagun sẹ́yìn Ọlọ́run máa ṣe o wọ́n ti jagun sẹ́yìn kọ́ lọ́ba àfọ̀rùn kẹ́ wọ́n ti jagun àpàlà gidi gan pé àpàlà mi òun ló gbọ́dọ̀ wà àpàlà mi ò gbọ́dọ̀ parun kọ́ lọ́ba àfọ̀rùn kẹ́ àwọn bàbá wa tí ó ti lọ ẹ ṣé gidi gan ẹ̀yin lólùfẹ́ wa ẹ má gbàgbé o lórí sólà tánà afẹ́rà fún ọ́fíìsì wa ẹ lè ràn wá lọ́wọ́ Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo ìmọ̀ ti fẹ́ sẹ́múlẹ̀ náà ni òun lórúkọ tèmi I love you all.